di orílẹ̀ tó mọ́ jùlọ láàárín méjì bí gbogbo wa bá tọ́jú àyíká wa. Lọ́dún méjì sẹ́yìn, arákùnrin kan pinnu láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣètọ́jú àyíká kí gbogbo rẹ̀ lè mọ́ tónítóní. Ẹnìbàkwádò Sáfò àti ọ̀rẹ́bìnrin rẹ̀ tó ti di ìyàwó rẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí ní jáde káàkiri láti máa kó ẹ̀gbin àti ìdọ̀tí dànù. Àwọn èèyàn bú wa dáadáa nígbà tí a bẹ̀rẹ̀ lọ́dún 2023. Ìgbà mìíràn bí a bá ń tọ́jú àyíká kan, àwọn èèyàn kan máa sọ fún wa pé ká lọ sinmi nítorí pé ibẹ̀ á sì tún padà dọ̀tí. Ní orílẹ̀-èdè Ghana ni arákùnrin yìí ti ń ṣe iṣẹ́ gbálùmọ̀ yìí. Ní báyìí ó níye àwọn tó ti darapọ̀ mọ́ wa tí a sì ti lé ní 140 báyìí. Akẹ́kọ̀ọ́gboyè ìmọ̀ ìjìnlẹ̀ fásitì ni arákùnrin náà, ṣùgbọ́n ó gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan ni láti tọ́jú àyíká nítorí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, àyíká wa kò fẹ́ mọ̀ bóyá dókítà ni ọ́, olùkọ́ni tàbí ohunkóhun yòówù tí ó lè jẹ́. Bí àìsàn bá dé ní kíá ni ó dùbúlẹ̀ àìsàn. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.